Gbogbo ọmọ kóòtù a ò jíire bí àìhélò. Gbogbo ọmọ káàárọ̀ a ò jíire bí àìhélò. Ọọ̀ni of Ife confers Ọ̀kọ́lọ́mọ Oòduà title on Chief Dọ̀tun Sànúsí. Ṣé ẹ gbọ́ nǹkan tí mo kà? Ṣé ẹ gbọ́ nǹkan tí mo kà? Ẹ jẹ́ kí n repeat ẹ̀. Ọọ̀ni of Ife confers Ọ̀kọ́lọ́mọ Oòduà title on Chief Dọ̀tun Sànúsí tó já sí wípé bàbá wa Ọọ̀ni ìrìṣà tí wọ́n fẹ́ kí ìlú tú, tí wọ́n fẹ́ kí nǹkan bàjẹ́. Àwọn àwòrò ṣàṣà ọmọ káàárọ̀ ojíire wọ́n ti pe àpérò, wọ́n ti dá sí kéèsì tó wà lẹ̀ láàrin Aláàfin Ọ̀wọ́adé àti Ọọ̀ni ìrìṣà. Ọọ̀ni ìrìṣà ní àwọn ò fẹ́ kí nǹkan bàjẹ́ o, àtúnṣe òun ni ipò àwọn wà fún, òun làwọn sì wá fún ní ilẹ̀ káàárọ̀ ojíire. Nítorí ìdí èyí àwọn ò fẹ́ ìjà, wọn ò fẹ́ áwọ̀, wọn ò fẹ́ ọ̀wù gbọ́n mi sí omi òtó láàrin àwọn ọmọ káàárọ̀ ojíire bí wọ́n ní nísìnyí àwọn ti yí title of Ọ̀kọ́lọ́mọ of Yorùbá land padà, wọ́n ti yọ of Yorùbá land dànù, of Oòduà title òun ló kàn. Ṣùgbọ́n kí tó wá kà fún ẹ tán pátápátá jẹ́ àjọ wo fídíò yìí. Respect each other's role and contribution. Forget supremacy. We only have one boss, and that's our God. As the supreme being, is the King of Kings. That is the supreme being. So who are we, all of us in this world? We are just a subject until we know that. So what I'm trying to do for Yoruba land is try and work towards how we can unite. United we stand, divided we fall. The day we unite in Yoruba land, then we will now know how powerful we are. So my dream for Yoruba land is the next generation should speak good of all of us. And don't forget, I will never say I'm the head of Yoruba land, no. Some people have been kings. I have to give them that respect. I carry them along, I talk to them, they've been there for a long time, longer than me. The likes of Alailua Awujale of Ijebuland, Aláàfin Ọ̀yọ́, Alake Efegbaland, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. They've been traditional rulers for a long time. So there's so many things that they know that I don't know. But in unity, there's a lot of strength. So I have to respect them if I want to work with them. I can't work in isolation. Of course. So my point is the next generation must see that unity. The next generation must feel the development that will take place in Yoruba land, and the next generation must feel the transformation. Because Yami, kí a tó wá tẹ̀síwájú nípa fídíò tí a wò tán nípa ọ̀rọ̀ tí bàbá wa Ọọ̀ni ìrìṣà sọ mẹ́ẹ̀, ọ̀rọ̀ díẹ̀ wà ńbẹ̀ tí mo fẹ́ ka kàn yànnàná díẹ̀. But before then, mo kàn tún come across eléyìí ní online lénìí. Wọ́n ní Ọọ̀ni of Ife confers Ọ̀kọ́lọ́mọ Oòduà title on Chief Dọ̀tun Sànúsí tó já sí wípé correction ó ti wà ńbẹ̀, tó já sí wípé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn àgbà májẹ̀ ó bàjẹ́, ẹ ti dá sí àárín yẹn torí èmi náà ti gbọ́ oríṣiríṣi information lẹ́nu àná sí èní wípé ẹ̀yin tí Ọ̀yọ́ state ẹ ti pe Aláàfin, bẹ́ẹ̀ ni àwọn tí Ifẹ̀ wọ́n ti pe bàbá wa Ọọ̀ni ìrìṣà. Kódà ẹni tí wọ́n fi jẹ oyè olóyè tuntun gangan Jubril Dọ̀tun Sànúsí, àwọn náà ti sọ̀rọ̀. Ẹ jẹ́ kí a gba ìfẹ́ láàyè o ní ilẹ̀ káàárọ̀ ojíire. Nígbà tí ọ̀rọ̀ dẹ̀ ti rí báyìí, àwa tí a máa wà neutral, torí mo ti rí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti ń kọ́, ẹ ti ń pè dára, ṣé mo lọ́ọ̀fù, ṣé mo fẹ́ bàbá Ọọ̀ni lọ́nà wo? Ìgbà tí mò ń kó fún bàbá Ọọ̀ni ò ṣe bí mi wípé kí ló ṣẹlẹ̀. Ní ìgbà tí bàbá Ọọ̀ni tí wọ́n ń ṣe àwọn nǹkan kan tá à ń láìkì, tí a bẹ̀rẹ̀ sí ní kó fún wọn, torí mo kó fún wọn, màá máa sọ ní gbogbo ìgbà, mo kó fún wọn débi wípé kò sí mídíà tí ò sọ mí lẹ́nu. Wọ́n máa ń sọ ní lára àwọn tó ń dé mídíà tó wà l'Amẹ́ríkà tó ń dáná ọ̀tẹ̀ ní Ọ̀yọ́, tí wọ́n dẹ̀ mọ̀ wípé iná ọ̀tẹ̀ tó ń dá yìí wàláì tó bá jò ẹ̀yin ló máa jò mọ́, kò affect anybody. Tẹ́ bá lè jẹ́ nǹkan tí gbogbo
àwa tó kù tá à jẹ́ kínní yẹn tá wá sọ wípé wọ́n agree wọ́n fẹnu kò lọ́dún kan o wípé kí gbogbo wa máa jẹ́ orúkọ yẹn mo rò wípé ìdùnnú ló yẹ kó jẹ́ nǹkan rẹ̀ lèèyàn máa ń bá yàn pé ṣùgbọ́n tẹ́ bá ti wá lé everybody wá dànù wípé ẹ̀yin nìkan lẹ fẹ́ máa jẹ́ Yorùbá land why not if not àwọn ò ṣáàfẹ́ ìjà nínú ilẹ̀ káàárọ̀ òjíire ẹ̀yin Ọ̀yọ́ báyìí ẹ̀yin lẹni ẹ ti jẹ́ ká mọ̀ pé ẹ̀yin lẹni of Yorùbá land okay bàbá wa ní ẹ̀yin náà ti jẹ́ ká mọ̀ pé ẹ̀yin lẹni of Oòduà land àbí kò sí wàhálà àwa tó kù àwa ni káàárọ̀ òjíire àbí kí lẹni mo sọ ẹ jẹ́ ká wá ṣù sí káàárọ̀ òjíire kò jù bẹ́ẹ̀ lọ. Ọọ̀ni ti ṣe ní táìtù Ọ̀kanlọ́mọ of Oòduà land sìn ìjà kò sí mọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ẹni tí wọ́n fi jẹ oyè gangan the latest Ọ̀kanlọ́mọ of Oòduà land. Jubril Dọ̀tun Sanusi, I am deeply honored to announce that I have been officially conferred the title of Ọ̀kanlọ́mọ Oòduà by the Ọọ̀ni of Ife, Ọba Adéyẹyẹ Nìtàn Ògúnwùsì Ọjájá II. This momentous occasions took place during the unveiling of Together, Nigeria's first indigenous social media and business networking platform at the Ilaji International Hotel and Sports Resort, Ibadan. I want to continue. A heartfelt thank you to the Ọọ̀ni for his kind words and recognition of my commitment to the cultural and economic growth of Yorùbá land. Kí la wá ń bá kiri? Kí ló dé tá jẹ́ kó gun omi ka fọ̀tẹ́lẹ̀? Gbogbo àwọn ọmọ Yorùbá, gbogbo everybody tó ṣe nǹkan ribiribi. Bójú ọmọ Ifẹ̀ gan of Yorùbá land everybody ń lò. Of Yorùbá land everybody ń lò. Òun náà lẹ tún gbọ́n bí ìsìn. Jubril Dọ̀tun Sanusi kò sọ wípé nítorí Ọ̀nìrìṣà fi wọ́n jẹ́ Ọ̀kanlọ́mọ of Oòduà land. Kó wá sọ wípé a heartfelt thank you to the Ọọ̀ni for his kind word and recognition of my commitment to the cultural and economic growth of Oòduà land. Of Yorùbá land làwọn sọ síbẹ̀. Tó jẹ́ sí wípé wọ́n kó gbogbo wa papọ̀ kí ló dé tá jẹ́ kó gun omi ká jẹ́ kó gun ó sinmi. Ó ti wá dá bẹ́ẹ̀ yẹn o. Ẹni tí wọ́n fi joyè wọ́n ti gbà of Oòduà land correction ti wà of Oòduà land ẹ jẹ́ kó gun omi ẹ jẹ́ kó gun sinmi ṣùgbọ́n tẹ́ bá wo nǹkan tí bàbá sọ Ọ̀nìrìṣà sọ nínú interview yẹn ká minus ká add mọ́ wọ́n ní àwọn kọ́ ni olórí àwọn kì í ṣe olórí Ọlọ́run ni olórí Olódùmarè ni olórí wọ́n ní àwọn kì í ṣe ọ̀gá Ọlọ́run ni ọ̀gá gbogbo wa ìwọ tó bá ti lè gbà fọ́lọ́run pé Ọlọ́run ni ọ̀gá ẹ̀ wàá gbà fún èèyàn níbi tó bá yẹ kó ti gbà fún yàn. Èmi rò wípé gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ìtẹ̀síwájú ilẹ̀ káàárọ̀ òjíire òun lèmi rò pé ó yẹ kó jẹ́ number one priority. Kábíyèsí ọba Aláàfin Ọ̀wádé àtìgbà tẹ́ ti dé náà àti ìgbúrò nǹkankan wípé ẹgbẹ́ ìgbésẹ̀ nǹkan báyìí fún ìtẹ̀síwájú Ọ̀yọ́ Yorùbá land. Yàtọ̀ fún pé àwọn occasion tá ti ń rí yín tẹ́ ń grant káàkiri àti interview kò tí ì sí ìkọ̀kọ̀ ẹyọkọ̀ tá a rí tẹ́ ẹ dá lára tẹ́ gbé kalẹ̀ wípé fún progress Yorùbá land Ọ̀yọ́. Èmi rò pé ìyẹn ló yẹ kó jẹ́ number one priority yín bọ̀ mo rí wípé ìyẹn kọ́ gọgọgọgọ kọ́ lẹ fẹ́. Bàbá ẹni tá a kọ́ níkà tó ṣe wọ́n ní tinú ẹ̀ ti wà ń bẹ̀ tí ó fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ẹ bá jókòó èmi ìbá ní tó bá kọ wájú sí yín Kábíyèsí Aláàfin kẹta bó bá kẹ̀yìn sí yín ẹ̀ síta tó bá kẹ̀yìn nìkan ẹ tọrọ ètò ọ̀rọ̀ ètò ohun tẹ́mi kàn ṣe sọ bẹ́ẹ̀ ni wípé àwọn tí wọ́n ń kìyìn lẹ́yìn tí wọ́n sọ oríṣiríṣi yìí wọ́n mọ̀ wípé Yorùbá àná ti yàtọ̀ sí Yorùbá èní o ó ti yàtọ̀ gédégbé Ọlọ́run ṣùgbọ́n tẹ́ bá sọ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ bá sọ wípé ká má jẹ́ yọ of Yorùbá land mọ́ Èkìtì lèmi ti wà ẹ jẹ́ kó ní kálukú máa jẹ́ of Èkìtì of Ondo of Ọ̀yọ́ Yorùbá land of Lagos of Ọ̀ṣun àbí kógun ṣàtìmí kógun sinmi kò tún tí ì tán síbẹ̀ o. Mo sọ kínní mo mẹ́mẹ́sọ̀ ọba Olúgbó lánàá Kábíyèsí ọba Olúgbó ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn mo fẹ́ bi gbogbo ọmọ káàárọ̀ wa òjíire bí àwa mọ̀ pé gbogbo ẹ̀yin ọba ẹ ti pín yẹ́lẹyẹ̀lẹ ẹ̀yin kan ti pín sí ọ̀dọ̀ Aláàfin ẹ̀yin kan pín sí ọ̀dọ̀ Ọọ̀ni ṣùgbọ́n kí Aláàfin tó jẹ kó tó dé ọba Olúgbó yìí ọ̀fọ̀ orílẹ̀ Ìgbọ́n ẹ kì í kúrò ní pálásì Ọọ̀ni ohun tí mo mọ̀ ní abẹ́yìn kan ni ẹ̀yin kò síbi tí Ọọ̀ni lọ tá kì í tẹ̀lé wọn lọ
ó tó stage kan mo fẹ́ lè máa sọ wípé ṣé palace Ọ̀ọ̀ni lẹ̀ ń gbé ni ṣé ẹ ti yá sáré yí pírí náà nìyẹn ṣé bí ilé ayé ṣe rí náà lélẹ̀ abẹ́ wà lára àwọn ọba tí ó ń da ilẹ̀ káàró òjìrè láàmú torí ẹ̀yin là ń rí tẹ̀ ń gba wájú lọ́dọ̀ Aláàfin ẹ̀yin kan náà ládẹ̀ rí lọ́dọ̀ Ọ̀ọ̀ni lánàá ẹ jẹ́ àwa wo fídíò. Ọba Aláàfin kì í ṣọba Ọ̀yọ́ state nìkan. Nǹkan tí mo sọ ni pé lídà wa táwa ní Ọ̀yọ́ state. Láti oyè lórí ọmọ Gábàdà. Ó ní Aláàfin. Oníkòyí gbogbo wa lápapọ̀ ibi táwa mọ̀ ní orírun wa nìyí o. Ẹ ṣe ká. Wọ́n sọ fún bàbá Aláàfin nígbà tá a tó wò ó. Jàbàtà oníjàbàtà wà bí. Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò ní láti Ọ̀yọ́ ilé ni wọ́n ti wá bí. Military barrack ta níláyé àtijọ́ tí wọ́n fi ń jà lọ sí gbogbo ibi tẹ́ ń pè ní lọ́rí ẹ̀ kò ṣe lọ́rí o. Jàbàtà ló wà. Ibẹ̀ ní Ládẹrin àti Àfọ̀njá tí wọ́n ti lọ sí ibi tí wọ́n tẹ̀dó sí. Jẹ́ gbogbo wa understand àlàyé kábíyèsí ọba Olúgbọ́n of Orílẹ̀gbọ́n nínú fídíò yẹn torí mò ń rí nírí wípé ẹ ti ń confused wa o. Kí n tó tẹ̀síwájú lára information tó tẹ̀ mí lọ́wọ́ ni wípé àwọn Ọ̀yọ́mèsì ìjà burúkú ṣẹlẹ̀ láàrin Ọ̀yọ́mèsì àti Aláàfin lọ́wọ́lọ́wọ́ ìbáyìí lórí ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ọ̀rọ̀ olóyè Ọ̀kànlọ́mọ of Yorùbá land of Oòduà land. Wọ́n ní àwọn Ọ̀yọ́mèsì ń bínú burúkú sí Aláàfin lọ́wọ́lọ́wọ́ tí ìjà yẹn dẹ̀ ń lọ lálálá wípé irú ìgbésẹ̀ wo nìyẹn ṣé online náà fi yín jẹ ló ti fi yín jẹ Aláàfin ni. Wọ́n ní àwọn Ọ̀yọ́mèsì ń pààrà fún Aláàfin wípé ṣé online ló fi yín jẹ Aláàfin tó ṣe jẹ́ wípé ńgbà tẹ́ fẹ́ fa ìbínú yọ tí láìkì kọ́kọ́ ìgbésẹ̀ kan tó ṣe jẹ́ pé free orí online lẹ gbé wá. Wọ́n ní ṣé online ló fi yín jẹ oyè Aláàfin bàbá wa Òwádé kádé kó pẹ́ lórí o. Wọ́n tún tẹ̀síwájú nínú information yẹn wípé àti wípé gan wọ́n ní ká ẹ lọ wọ́n ní àwọn Ọ̀yọ́mèsì ti sọ fún yín pé kẹ́ múùfù lọ sí pálásì Aláàfin òòdì kò òòdì wọ́n ní kẹ́ múùfù lọ síbẹ̀ ibẹ̀ ni Aláàfin tẹ́ ń pàṣẹ. Wọ́n ní àwọn Ọ̀yọ́mèsì sọ wípé ẹ lè jókòó sí inú ilé ọ̀dọ̀ títí yín kẹ́ ẹ máa pàṣẹ Ọ̀yọ́ láti inú ilé yín. Wọ́n ní pálásì Aláàfin lẹ ní right láti pàṣẹ tí ẹ bá ti múùfù lọ sí pálásì Aláàfin ẹ ní right láti pàṣẹ on behalf of Ọ̀yọ́. That was the information tó tẹ̀ mí létí lánàá láti ọ̀dọ̀ àwọn ọmọ Ọ̀yọ́. Wọ́n ní àwọn Ọ̀yọ́mèsì ń bínú sí yín gan ni láti sí lọ pé ẹ ní right láti pàṣẹ lórí Ọ̀yọ́ láti decide lórí anything about Ọ̀yọ́ tí ẹ bá ti lọ wọnú palace tẹ́ bá wọnú palace yẹn lẹ ní àṣẹ yẹn not in your house. Kábíyèsí Ọ̀wádé wọ́n dẹ̀ ní ṣé online ló fi yín jẹ Aláàfin tó ṣe jẹ́ wípé online lẹ ń gbé kéèsì wá ìyẹn ní tibẹ̀ yẹn. Ẹ̀yin ọmọ Yorùbá ọmọ káàárọ̀ òjíire ẹ jẹ́ ká wo fídíò ká lísì dáadáa sí ohun tó jáde lẹ́nu kábíyèsí ọba Olúgbọ́n of Orílẹ̀gbọ́n. Kábíyèsí ọba Olúgbọ́n kí wọ́n tó jẹ Aláàfin kí Aláàfin Ọ̀wádé tó dé ẹ kì í kúrò ní pálásì Ọ̀ọ̀nìrìṣà ṣé ẹ wà lára àwọn ọba tó ń da ilẹ̀ káàárọ̀ òjíire rú ni. Torí bàbá Fáyọ̀ṣe ó ti jẹ́ ká mọ̀ wípé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin ní ìṣòro kan ta ní ẹ̀yin lẹ ń da ilẹ̀ Yorùbá rú fún àǹfààní ara yín ẹ̀yin lẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá àárín ọmọ Yorùbá kó gún. Bàbá wa Olúgbọ́n of Orílẹ̀gbọ́n ṣé ká máa sọ wípé wà lá ẹ̀yin ọmọ ìrẹ̀lẹ̀ káàárọ̀ òjíire ẹ jẹ́ àdàìfàtì sọ́dọ̀ ọba Olúgbọ́n yìí o ẹ má rò ìpọ́nà tí mò ń sọ pé kò nítumọ̀ o. Ìwọ tó o bá mọ̀ nípa kínní pé ọba Olúgbọ́n of Orílẹ̀gbọ́n bí wọ́n ṣe close mọ́ ni kò sí gbogbo ibi tí Ọ̀ọ̀nìrìṣà máa ń lọ kí Aláàfin Ọ̀wádé tó dé tí ẹ̀ ní rí ọba Orílẹ̀gbọ́n bẹ̀. It got to a stage mo fẹ́ máa sọ pé ṣé bẹ́ẹ̀ lẹ́ ń gbé Ọ̀ọ̀nì palace lẹ́ ń gbé. Ìgbà tó dẹ̀ tún ti wá ṣẹlẹ̀ sí ta ti wá jẹ ọba tuntun Aláàfin Ọ̀wádé
ṣebí ó yẹ kẹ́ pínre kẹ́ láàrin àwọn méjèèjì ni àwọn nǹkan tí kò gún láàrin àwọn méjèèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ wá ọ̀nà kẹ́ kó àwọn èèyàn mọ́ra kẹ́ jẹ́ kó gún ìyẹn la fi máa mọ̀ yín gẹ́gẹ́ bí àgbà dáadáa nílẹ̀ Yorùbá àgbà dáadáa ni yín mi ìpè yín nídàkejì o ẹ má ṣì mí gbọ́ o torí eléyìí tí gbogbo ẹ̀yin àgbààgbà yìí wá ṣe lásìkò yìí kò ń ṣe nǹkan tí gbogbo ọmọ Yorùbá ọmọ káàárọ̀ òjìrè tá à ń expect látọ̀dọ̀ yín ìlú Kwara wọ́n ti kó wọn tán wọ́n ti pa wọ́n tán ó ti empty tán àdẹ̀rí gbogbo àwọn ọmọ ṣéyíkì gbogbo wọn tó wà tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ lọ́bẹ̀ nígbà tó jẹ́ pé Fúlàní tó lé wọn tó pa wọ́n bẹ̀ nínú ẹ̀sìn ọmọ ìyá ni wọ́n ò fẹ́ pariwo lé ọmọ ìyá wọn wọ́n ti lé gbogbo bẹ̀yẹn ti empty àárí ìjókòó ẹ̀yin ọba aládé baálẹ̀ ẹ̀yin olóyè ní gbogbo káàárọ̀ òjìrè àbí Kwara ò ń ṣara ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ òjìrè mọ́ èyí tó yẹ kẹ́ mú ṣe nìyẹn kẹ́ mú gbọ́ kẹ́ lọ bá wọn kẹ́ wá ọ̀nà tẹ́ fi máa support wọn tá fi máa dáàbò bò wọ́n bẹ̀ rí yẹn ṣe ìjà supremacy battle. now ọba orílẹ̀ ègbón ẹ wá sọ nínú ọ̀rọ̀ yín níbí yìí sì wípé ìlú Ọ̀yọ́ o Aláàfin of Ọ̀yọ́ ẹ ń jẹ́ kó yé wa wípé Aláàfin of Ọ̀yọ́ àwọn ni olórí ọba tiyín kò sí wàhálà ẹ̀dẹ̀ ń bá Ọọ̀ni ṣe ẹ̀yin náà lè gbé ìgbésẹ̀ tẹ́ fi lè parí kinní yẹn láàrin wọn ṣùgbọ́n ó dẹ̀ pé ẹ fẹ́ parí ẹ fẹ́ kí ọ̀tẹ̀ yẹn kó túbọ̀ ẹ ń bu petrol sí àbí àwa mọ̀ ẹ̀yin mọ̀rọ̀ sọ gbogbo wa mọ̀ gbọ́ a sì mèdè amóhùn amójú amọ́ra bẹ́ẹ̀ ni ẹ tún wá tẹ̀síwájú ẹ ní ilẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ ni Ojúmọ́ titi yín ti gbé mọ́ wá ẹ ti confuse wa sẹ́ẹ̀ ṣebí nǹkan tẹ́mi ń gbọ́ títí di wákàtí ni wípé Ilé Ifẹ̀ ibẹ̀ ni gbogbo wa ti ṣẹ̀ wá ibẹ̀ ni Ojúmọ́ ti gbé mọ́ wá tí gbogbo everybody ti kúrò èmi ò tí ì gbọ́ rí níbi tó ti sọ wípé ìlú Ọ̀yọ́ ni ibi Ojúmọ́ gbé mọ́ wá tí gbogbo wa ti kúrò àbẹ́ ti gbọ́ ni ṣé ó tún ti wà nínú ìwé ìtọ̀ṣọ́ tẹ àdì ẹ̀ mọ́ ni torí kò yé mi mọ́ o ibo lè fẹ́ bá yàrá ìjà torí Ọlọ́run a ní kẹ́ má bá nǹkan jẹ́ ẹ ní ìbàjẹ́ yẹn gangan òun lẹ́yàn láàyò kábíyèsí ọba Olúgbọ̀fọ̀ orílẹ̀ ègbón mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo ọmọ káàárọ̀ òjìrè là mọ́nítọ̀ yín o a dẹ̀ ti rí ipa tẹ́ ń kó nípa ìtẹ̀síwájú ilẹ̀ káàárọ̀ òjìrè ara ẹ̀ náà lẹ ti ń gbéṣe àti rí yín ẹ pẹ̀lẹ́. Ọlájẹngbésìn Ọọ̀ni acted within lawful cultural rights in conferment of Ọ̀kanlọ́mọ title. Pẹ̀lúmi Ọlájẹngbésìn, human rights lawyer, says Adéyẹyè Ògúnwùsì, the Ọọ̀ni of Ifẹ̀, acted within cultural and legal rights in conferring the Ọ̀kanlọ́mọ title on businessman Dọ̀tun Sànúsì. Èwo tún ni lọ́yà Ọlájẹngbésìn sọ níbí báyìí sìn. He described the Aláàfin stance as wholly gratuitous and constitutionally unsound, arguing that it represents an unwarranted attack on Yoruba heritage and revives a jurisdictional dispute unsupported by law or history. The Ọọ̀ni of Ife acted squarely within its lawful ancestral and cultural prerogatives. These prerogatives are sui generis, inherent, and incapable of usurpation by any other tool. They derive from the very normative foundation of Yoruba civilization, he added. He noted that Ile-Ife is widely recognized as the cradle of the Yoruba people, where Oduduwa, the progenitor, established the legitimacy from which all Yoruba kingdoms, including Ọ̀yọ́, derive authority. Òun náà lẹ tún gbọ́n bíi pé Ile-Ife ibi ojú gbé mọ́ ti mọ́. Ṣùgbọ́n ọba Olúgbọ̀nfọ̀ orílẹ̀ ègbón wọ́n ní Ọ̀yọ́ òun ní ilé Ojúmọ́ tún ti mọ́ wá. Ẹ ṣáà máa confuse ara yín lọ kò sí wàhálà ibi tí gbogbo wa bá jọba dé àjọ máa ṣojú wa. Ṣùgbọ́n ní tèmi o mi ò jẹ́ báwọn sí di ọ̀tẹ̀ ìwọ ńkọ́. Mo ní tèmi mi ò jẹ́ báwọn péjọ àbòsí ọwọ́ mi máa ré funfun nẹ́nẹ́. Wọ́n ti yọ of Yorùbá land kúrò lórí Ọ̀kanlọ́mọ of Yorùbá land wọ́n ti yọ dànù. Ọ̀kanlọ́mọ of Oòduà land òun ló wà nísìn. Kábíyèsí Aláàfin Ọ̀wádé ṣé ó ti dá bẹ́ẹ̀ yẹn ṣé everything ti wà òkè bẹ́ẹ̀ yẹn ṣé peace ti rè ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọba tó fi àyè gba peace Ọ̀ọ̀nìrìṣà torí táwọn náà bá fagídí kọrí tó sọ wípé láyé àwọn ò ní gbọ́ wọn nígbà iná yẹn á máa ràn lọ ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ somebody tún lè ṣe somebody dà lérú. Orúkọ tèmi ò yípadà Ìyèdára Kòwé ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel má sì gbàgbé láti drop comment ẹ ire o kàbìtì ilẹ̀ káàárọ̀ òjíire
kò ní dàrú ẹni máa dàrú ilẹ̀ á pè sọ́dọ̀.